Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, ó ga jù. Ó ga o, a kú èní, a kú ìsinmi èní. Bẹ́ẹ̀ ni o, wọ́n bá ní olórí Ashley, túláàsì olórí. Wọ́n ló lọ sí ṣọ́ọ̀ṣì àwọn Naomi lénìí o. Wọ́n ló múra rẹpẹtẹ. Wọ́n ló dé church. Ó wọlé, ó jókòó kege pé gbogbo èèyàn wá ń wò pé kí leléyìí wá ṣe. Kí leléyìí wá ṣe. Wọ́n ló wọlé, ó jókòó. Wọ́n ní àwọn tó mọ̀ wọ́n ṣàní grandma. Kí ni nǹkan tí ẹ fẹ́, kí ẹ fẹ́ ká fún yín? Kí ló dé? Ó ní ó wá sọ fún wọn pé ṣé tóun fi wá sí ṣọ́ọ̀ṣì àbí ti kí ni? Wọ́n ní tẹ bá rí ojú tí gbogbo èèyàn fi ń wò. Wí. Pé tinú fu àyàfu ni gbogbo wọn jókòó. Ẹni gbogbo wọn ní church yẹn lénìí. Wọ́n ní Naomi wà ní orí pulpit. Wọ́n ní nígbà tó wá yá tí Naomi sọ̀kalẹ̀ lórí pulpit. Wọ́n ní ká Naomi wá lọ sí ọ́fíìsì. Ló bá pe àwọn elders àti àwọn kọ̀ọ̀kan táwọn usher pé kọ́n ní kó wá sí ọ́fíìsì. Wọ́n ní wọ́n wá jókòó bí àwọn mélòó ṣá. Wọ́n á bèèrè lọ́wọ́ ẹ̀ pé kí lẹ̀ ń wá ní ṣọ́ọ̀ṣì. Wọ́n ní torí wíwá yín pé ó mú fùrà dání. Wọ́n ní Queen Naomi ló bèèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀. Àwọn alàgbà wá ní dídà tí wọn ò ní jẹ́ kó jókòó. Pé ìyẹn àwọn alàgbà kọ̀ọ̀kan tán pè. Wọ́n ní dídà tí wọn pé wọn ò ní jẹ́ kí Naomi Ashley wọlé jókòó. Pé bẹ́ẹ̀ tó jókòó, jíjókòó tó jókòó pé àwọn èèyàn ti wà standby. Pé wọ́n ń ṣọ́ gidi gan, pé ó wà standby. Kọ́ máa wo nǹkan tó fẹ́ ṣe. Wọ́n ní ṣe ni wá dáhùn pẹ́rẹ́. Ṣèbí ilé Ọlọ́run náà pè. Ṣé wọ́n máa ń léèyàn nílé Ọlọ́run ni? Ṣèbí ilé Ọlọ́run náà pè. Ṣé wọ́n máa ń restrict movement anybody ní church ni? Ṣèbí ẹ wá sin Ọlọ́run, òun náà wá sin Ọlọ́run. Wọ́n ní Naomi wá ní kì í ṣe pé bóyá ó wá sin Ọlọ́run bẹ́ẹ̀ ni. Church pọ̀ gan ní gbogbo àyíká àti lágbègbè. Pàápàá jùlọ ilé Ifẹ̀ láti ọ̀hún yẹn wá sí. Pé ààyè ò gba ẹ́ ńbí o. Òun ò fẹ́ rárá. Wọ́n ní bó ṣe wá sọ fún Naomi pé kí ló dé tí Naomi kíní ló pe rẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run ló pe rẹ̀. Kí ló dé tó lè máa bẹ̀rù èèyàn? Kí ló dé tó lè máa bẹ̀rù pé kí lèèyàn fẹ́ ṣe fún òun? Ó máa bẹ̀rù èèyàn. Kí ló dé tí ọ̀rọ̀ òun tí Naomi ò tí ẹ̀ fẹ́ kí ọ̀rọ̀ òun kó máa balẹ̀. Òun tí wá sílé Ọlọ́run. Naomi tí ní ó tún bínú pé kí ló dé tó ń wá sílé Ọlọ́run. Ẹni tó bá wá sílé Ọlọ́run kó ti ṣetán láti wá gbàdúrà ni. Ẹni tó wá sílé Ọlọ́run ó ṣetán láti ṣe dáadáa níwájú Ọlọ́run. Pé kí Naomi ó yọ gbogbo àwọn ìwà ìfura sóhun yẹn kí Naomi yọ kúrò lọ́kàn. Wọ́n láwọn elder tó wà pẹ̀lú Naomi. Wọ́n ní Naomi. Wọ́n ní lóòótọ́ o, ilé Ọlọ́run leléyìí o. Lóòótọ́ kẹ́dẹ̀ ré. Kò sẹ́ni tí ò lè wá sílé Ọlọ́run kán lè kó tì. Èèyàn wá gbàdúrà láti wá rí Ọlọ́run ni. Pé ṣùgbọ́n àwọn ti dá ẹ mọ̀. Àwọn dá ẹ mọ̀. Àwọn dẹ̀ dá gbogbo sẹ́ẹ̀tì yín mọ̀. Torí kì í ṣe èní kì í ṣàná lẹ tí ń wá sí ṣọ́ọ̀ṣì wá dá ṣọ́ọ̀ṣì rú. Ìgbà kan lẹ wá tẹ sọ pé ẹ fẹ́ sun ṣọ́ọ̀ṣì yẹn ná. Ìgbà kan lẹ wá tẹ wá sọ pé ẹ wá bá Naomi jà kó fọkọ yín rẹ̀. Pé this time around, tó bá jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀dẹ̀ ni. Pé bó ṣe ń bọ̀ yẹn pé ó yẹ kán sọ fún ẹ pé kò sáyé láti wọnú ilé. Ló bá nígbà tó ń bọ̀, ṣé òun mú igi dání àbí òun mú ọ̀bẹ dání àbí òun mú ìbọn dání? Wọ́n ní a lè sọ. Pé ṣùgbọ́n àwọn ò fẹ́ ẹ ní ṣọ́ọ̀ṣì. Wọ́n ní bí Queen Naomi ṣe wá dáhùn pé kí ni motive kan tó fi wá sí ibí bàyìí náà. Ó ní òun wá kí òun àti Naomi
kan reconcile, kan máa ṣe bó ṣe ń ṣe tẹ́lẹ̀ because òun ò mọ irú ẹ̀mí búburú tó bà lé òun tí ó fi di pé òun àti Naomi wọ́n máa ń jà, wọ́n máa ń ṣe. Pé òun ò bá ti jà wá mọ́, òun fẹ́ sin Ọlọ́run, àsìkò ti tó láti sin Ọlọ́run. Òun dẹ̀ fẹ́ kí òun àti Naomi kán jọ máa ṣe bó ṣe ń ṣe tẹ́lẹ̀. Nígbà àkọ́kọ́, ó wá reverse Naomi sí ìgbà àkọ́kọ́ tóun àti Naomi dára wọn mọ̀. Tóun máa ń wá sáàfin tí Naomi máa ń ṣe bọ́rẹ̀ẹ́ fún òun, tóun náà máa ń ṣe bọ́rẹ̀ẹ́ fún Naomi. Pé ìgbà yẹn ni òun fẹ́. Òun tún wá ronúpìwàdà pé tá bá kúkú bẹ̀rẹ̀ irú ìgbé ayé bẹ́ẹ̀ yẹn pé ó máa dà pé torí ẹ̀ ló ń ṣe ronúpìwàdà. Kóun kúkú bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì, kí Naomi lè mọ̀ pé òun ti di born again. Òun náà dẹ̀ ti di èèyàn ọ̀tọ̀. Kóun ti di born again, òun ti di èèyàn ọ̀tọ̀ pé nǹkan tó wù òun wá nìyẹn. Káwọn kúkú settle wọ́n ṣàpọ̀. Naomi ní bẹ́ẹ̀ ni pé tó bá rí bẹ́ẹ̀ láti ìgbà yẹn, lóòótọ́ ó rí bẹ́ẹ̀ pé ṣùgbọ́n nígbà yẹn náà tóun fi gbogbo ara balẹ̀, tóun fi gbogbo inú tán ẹ̀, tá a lè jọ ń ṣe tẹ̀gbọ́n-tàbúrò. At the end of the day, ìwọ náà ló kọ́kọ́ dàrú. Tó fi di pé nǹkan tóun lérò kọ́ ni nǹkan tí ó bẹ̀rẹ̀ sí ní ṣe. Pé therefore, Ashley, òun ò gbarú ẹ̀ mọ́. Òun ò gbarú ẹ̀ mọ́ nígbà yẹn tá fi bẹ̀rẹ̀. Ìwọ ló dà àárín mi àti kábíyèsí rú. Before you know it, ó ti wá sọ pé ó fẹ́ fẹ́ ọkọ òun. Ó dẹ̀ dàrú títí di how many years? Fún 3 years. Àbí many years. Ó ní bóun dẹ̀ ṣe kó kúrò láti ìgbà yẹn. Pọ́n mi sí omi ò tó láti ìgbà yẹn ìwọ ló fà á. Ṣé àṣepọ̀ wà nínú yẹn? Ìrẹ́pọ̀ wà nínú yẹn. Ìwọ náà kọ́ ló dá padà. Ìwọ náà pé so therefore kò sáyè. Pé vacuum yẹn ti gùn gan-an. Òun ò lè ṣe. Òun ò tiẹ̀ gba èyí tó sọ because òun ò trust ẹ. Pé náà tó tún wá rí pé èmi àti kábíyèsí tún ti reconcile. A tún ti bẹ̀rẹ̀ sí ní ṣe union wa padà. Ó tún ń padà bọ̀ pé kó tún wá kó sí wa láàárín. Ó ní ó ti ṣì. Ó ní láyé bọ́ta. Ashley, mi ò gbà pé ìwọ yìí ó ń ṣe ẹni téèyàn ń pọ́nlé, ó ń ṣe ẹni téèyàn ń trust. Atrocity kan wọ ẹ̀ rẹpẹtẹ. Nígbà tó tún wá rí pé èmi àti kábíyèsí tún ti ṣe kíní, ó tún fẹ́ ọgbọ́n kó tún wọ àárín wa, kó tún wá dàrú pé kò sáyè yẹn. Wọ́n ní wọ́n jọ mú nǹkan ṣọ́ọ̀ṣì yẹn léni. Wọ́n láwọn alàgbà dá sí i lọ́hùn. Wọ́n ní tẹ bá rí èrè ìtìjú tí Ashley gbà ní ṣọ́ọ̀ṣì léni, ṣọ́ọ̀ṣì Naomi. Àwọn alàgbà ní tí ẹ gbọ́ náà madam. Ṣé ṣọ́ọ̀ṣì yìí nìkan ni ṣọ́ọ̀ṣì ni? Ẹ ṣe tiyín síwájú kí Naomi ṣe tiẹ̀ síwájú. Ó ti pẹ́ tẹ̀ tí ń disturb arábìnrin. Àfẹ́ yín ṣọ́ọ̀ṣì o. Lóòótọ́ wọn léèyàn ṣọ́ọ̀ṣì. Bẹ̀tí motive tẹ́yìn fi ń wá sí ṣọ́ọ̀ṣì kò dáa. Torí ẹ̀ la ṣe máa ń fura. So a gbọ́dọ̀ máa restrict movement yín. Ṣé yé àbí ò yé ẹ? Ashley, restriction wà ní àárín ṣọ́ọ̀ṣì yìí àti tiẹ̀. Má wá sí ṣọ́ọ̀ṣì mọ́. Àwọn ò fẹ́ ẹ ní ṣọ́ọ̀ṣì. Ó ní sùn yẹn pé ẹ tí ẹ ṣe èèyàn Ọlọ́run. Ẹ dẹ̀ sọ pé èèyàn Ọlọ́run ni yín. Àwọn rò pé bóyá iṣẹ́ Ọlọ́run lẹ ṣe kiri gan nígbà mí mọ̀ pé máa ń léèyàn ṣọ́ọ̀ṣì. Wọ́n ní bí èèyàn ṣe tẹ́ ní ẹ̀ ló máa sùn sí i. Tó wáyé pé nígbà tí ẹ kọ́kọ́ wá sí ṣọ́ọ̀ṣì pé ẹ fi wàhálà wá, ẹ fi jọgbọ́n wá, ẹ fi ìkùnsínú wá, ẹ fi inúnibíni. Alàgbà ẹni tó ní ṣọ́ọ̀ṣì, ẹ̀yin lẹ sọ pé ẹ fẹ́ rí inú ẹ̀ ní ààtàn àti nílé a tún wá sí ṣọ́ọ̀ṣì ẹ tún lọ ilé ẹ wá sí ṣọ́ọ̀ṣì gbogbo ògbà commotion ni gbogbo ògbà lẹ́ ń bàjà. Anytime tá bá rí yín ní ṣọ́ọ̀ṣì àbí ibì kan tá bá ti rí pẹ̀lú tẹ́ bá ti dé ibi tí Naomi wà bá pé a gbọ́dọ̀ máa fura. So àwọn alàgbà wá sọ fún Naomi pé Naomi, eré kòkó ń ta gbé. Anywhere tẹ́ bá ti rí madam yẹn máa sá.
pẹ̀lú nǹkan tẹ́ sọ lẹ̀ yìí pé ìgbà àkọ́kọ́ tó kọ́kọ́ wọ àárín ẹ̀yin àti kábíyèsí, ẹ ṣe bí tọmọ tìyá, tẹ̀gbọ́n àti tàbúrò, òun náà ló dà yín rú. Ó wá rí i pé àṣepọ̀ ti wà láàárín ẹ̀yin àti kábíyèsí ń sìn gidi gan, ló wá dá ọgbọ́n yẹn. Ó wá dá pé kí lòun tún fẹ́ ṣe o, òun ló fi ń bọ̀, má fi yẹn bojú, má tiẹ̀ fi yẹn, má fi yẹn bò wá lójú, àgbàrú ẹ̀ mọ́. Wọ́n ní ẹ wá máa lọ, ẹ má dé bímọ o. Tẹ́ ẹ bá fẹ́ wàhálà, wọ́n ní wọ́n ṣà wọ́n ní wọ́n ṣà Ashley out lénìí yìí ní ṣọ́ọ̀ṣì. Obìnrin yẹn iṣu bélékè ni, iṣu láàlú ni. Ó máa wá ọgbọ́n láti strike. Ó ń wá ọgbọ́n àti strike. Tó bá lé ń bí, a tún lọ sọ́hun, a tún lọ ṣe ìtọ́jú bẹ́ẹ̀. Ìgbà tí wọ́n ní tọ́lọ́run bá ti fọ̀tá ní hàn ni kò lè pa èèyàn mọ́. Ó tán àbùkù, wọ́n ti dá mọ̀, wọ́n tún ti dá mọ̀. Wọ́n lábùkù ló kàn ṣọ́ọ̀ṣì lénìí. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n tún fi sí yín létí kẹ́ tún rí mi gbọ́. Wọ́n ní nǹkan tí Ashley lọ ṣe ní ṣọ́ọ̀ṣì Naomi lénìí nìyẹn o. Ṣé rí pé kò mú ẹnì kankan dání? Kò mẹ́rin kankan dání torí ẹ̀ ló ṣe lérò pé bóyá tóun bá tún dà bí ọgbọ́n oru eléyìí pé bóyá Naomi á tún gọ̀. Kò mọ̀ pé òun ti ṣe. Ó rò pé bóyá Naomi ti tẹ́lẹ̀ ni. Naomi tó jẹ́ pé ibikíbi tó bá darí ẹ̀ sí, a máa ní wẹ́, as a Christian, ẹ jẹ́ ká gbẹ̀mí Ọlọ́run láàyè. Torí àmọ́ nǹkan téèyàn lè ṣe tó máa fi ṣe Ọlọ́run. Gbogbo ojú yẹn ni wọ́n fi ń wo Naomi nígbà yẹn. Pé wọ́n sìn, mo sọ fún wa pé Naomi ti discount. Pé Naomi ti gbaná jẹ́ ń sìn o. Naomi tẹ́lẹ̀ kọ́ ni ti sìn yìí o. Naomi ti di egungun ẹja sí wọn lọ́rùn. Ó ti di pàṣán fún gbogbo àwọn ọ̀tá ẹ̀. Bẹ́ẹ̀ ni Ọlọ́run á túbọ̀ ró lágbára lórúkọ Jésù. Ẹ̀yin èèyàn, mo ní kí n gbé wá fún yín. Ẹ ṣáà mọ̀ pé mo sọ fún wa pé kò sí bó ṣe ń fò lọ báyìí máa wọn sétí gbọ́ yín. Kẹ́yìn náà tún gbọ́ kẹ́ tún gbọ́ wìrìwìrì àṣírí Ashley, gbogbo àwọn oníṣẹ́ ibi àṣírí wọn máa tú kò níbò. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa, bẹ́ẹ̀ mi ṣí ẹ̀ kẹ́ bá mi like, kẹ́ dẹ̀ bá mi fi tó kù sínú comment section. Ẹ ṣé gan, ẹ ṣé ń tẹ́tí sí wa o. Ààbò Ọlọ́run yóò wà pẹ̀lú wa. Jésù Olúwa wa. Amen. Bye.